Ẹ̀yin èèyàn wa, a tún ti dé bí a ṣe ń dé lójoojúmọ́ báyìí là á ṣe máa fún yín ní ìròyìn nípa àwọn Yorùbá actors àti àwọn Yorùbá actress. Lénìí, a ń fún yín ní ìròyìn nípa arákùnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí tí àwọn èèyàn ń pè ní Ọ̀gá Bello. Ṣùgbọ́n orúkọ rẹ̀ gangan kọ́ nìyẹn o. Adébáyọ̀ Sàlámì òun ni arákùnrin yìí òun jẹ́ o. A ń mú ìròyìn rẹ̀ wá fún yín lénìí. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Kí ló ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ̀ tí ó ń fi kọ síbẹ̀ wípé Ọ̀gá Bello in tears, Adébáyọ̀ Sàlámì in tears. Tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ gbọ́ òkodoro ọ̀rọ̀, tí ẹ fẹ́ gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ sí arákùnrin yìí, ẹ gbìyànjú láti tẹ subscribe button torí wípé àǹfààní púpọ̀ lẹ ó máa rí jẹ, torí a ó máa fún yín ní àwọn ìròyìn nípa àwọn Yorùbá actress àti àwọn Yorùbá actors lórí channel wa níbí. Lónìí, ìròyìn nípa Ọ̀gá Bello òun la mú wá fún yín lénìí. Adébáyọ̀ Sàlámì ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ti kọ síbẹ̀ wípé ó ní láti bí ọmọ ọdún 27 years. Èmi ò mọ̀ nǹkan tí wọ́n ń pè ní Yorùbá, ìmọ̀ kan tí wọ́n ń pè 27 years ní Yorùbá, ìdí náà ni mo fi ń lo 27 years. Ó ní òun ti ń bá àìsàn ẹ̀jẹ̀ ríru lòun ti ń bá a fíra o. Ó ní Ọlọ́run nìkan ló ń sustain òun. Ó ní gbogbo bí òun ṣe ń ṣe àwọn fíìmù, ó ní òun bá àìsàn ẹ̀jẹ̀ ríru, òun bá a fà á ní àgọ́ ara òun. Ó ní Ọlọ́run nìkan ló ń gbèǹrú. Ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ Ọ̀gá Bello àti ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ fíìmù Yorùbá generally, ẹ gbìyànjú láti tẹ àdúrà kan ránṣẹ́ sí arákùnrin yìí torí wípé àdúrà ni gbogbo wa nílò ní ìgbésí ayé wa. Ẹ gbìyànjú láti tẹ àdúrà kan ránṣẹ́ sí Ọ̀gá Bello wípé kí Ọlọ́run kó fún un ní ara pípé àti ẹ̀mí gígùn. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo ọmọ rè ó tún di ọjọ́ mi, ọjọ́ rè ó dìgbà.